ní ará òkè téńté ẹkú àlejò afẹ́rẹ́ ará àlàjẹ ẹkú àlejò alàgbàlúgbò mi ẹ máa fi lè kí wa pé àkú ojúmọ́ mọ́ lórí ìkànnì Arólé bàbá 1010 TV2 níbi tá a ti ń múròyìn wá alájà ọ̀balẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ fún òwà ọjọ́ ọ̀hún ò ní fọ́ etí tẹ fi gbọ́ wa ní gbogbogbò àti gbogbo àsìkò etí náà ò ní di ẹ yóò máa yẹ wá ni kò ní yẹlẹ̀ láṣẹ lọ́wọ́ Elédùmarè bẹ́ẹ̀ ti mọ̀ wá lórí ìkànnì yìí bí ìṣe wa wípé tá a gbà láàyò tá a sì yàn láàyò ó náà ní ìròyìn lájà ọ̀balẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ebo kò níròyìn yóò yí padà yànfẹ́ Elédùmarè ló kọ ti tèmi ń jẹ́ ẹ jẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn fún tásìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ẹ jẹ́ tètè wá sẹ́kún iṣẹ́ apá yín iṣẹ́ kan ṣoṣo kò lè tó yín jẹ lásìkò yìí o iléeṣẹ́ ààrẹ ló gbọ́ ọmọlédè Nàìjíríà nímọ̀ràn ọ̀rọ̀ bẹ́ẹ̀. ó ṣeéṣe kí Mèràndà kó yọwọ́ nínú jíjẹ́ abẹnuganlé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n yóò ní àwọn májẹ̀mú tí a yóò tẹ̀lé kó tó di pé yóò yọwọ́ níbẹ̀ ọ̀kan lára àwọn ilé ìgbìmọ̀ ló sọ èyí di mímọ̀. Ikú yóò pa gbogbo àwọn agbésùmọ̀mí pátápátá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà torí kò sí ìdáríjìyàn fún wọn rárá bí tí ń wù kó máa ọ̀gá àwọn ọmọ ogun ilẹ̀ yìí ló sọ èyí di mímọ̀ bẹ́ẹ̀. Wọ́n ní bí bàbá bá kú bàbá náà ni yóò kù fún ni ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti yan aṣáájú mìíràn fẹ́gbẹ́ ọ̀hún lẹ́yìn ikú olóògbé Ayọ̀ Adébánjọ. Oníṣègùn ìbílẹ̀ kan rèé tó ṣe bẹ́ẹ̀ rí ẹ̀wọ̀n ọdún 14 he lórí ẹ̀sùn pé ó gbìyànjú láti bá ọmọ ọdún 10 lájọṣepọ̀ ní ìpínlẹ̀ Èkó. Nínú ìròyìn tó fi ara jọ eléyìí tí mo mú wáyé ní ìpínlẹ̀ Èkìtì níbẹ̀ ni àwọn olùkọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tán ti rí ẹ̀wọ̀n ọdún 44 lórí ẹ̀sùn ìfipábániláṣepọ̀ tí wọ́n fi kàn wọ́n náà. Àwọn ajínigbé ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí wọ́n jí baálẹ̀ àti mọ̀lẹ́bí rẹ̀ gbé nígbà tí àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn àtọlọ́pàá tó fi mọ́ ọlọ́dẹ ìbílẹ̀ gbìyànjú láti dóòlà wọn níṣẹ́ lẹ̀mí ọlọ́dẹ ìbílẹ̀ kan ló tún bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ìpínlẹ̀ Èkó ni mo padà sí báyìí ọwọ́ tẹ arábìnrin tó ń da ilẹ̀ síbi tí kò bófin àti tí kò tọ́ mu ní ìpínlẹ̀ Èkó tó sì ti fi páńpẹ́ òfin gbé báyìí. Ìròyìn náà rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí ẹ jẹ́ tètè wá sẹ́kún iṣẹ́ apá yín iṣẹ́ kan ṣoṣo kò lè tó yín jẹ lásìkò tá a wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí o iléeṣẹ́ ààrẹ ló gba àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà nímọ̀ràn ọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ àti ìlànà àátẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà ètò sọ lórí móhùnmáwòrán Arise TV lánàá òde yìí níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi lórí móhùnmáwòrán Channel níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ibẹ̀ ló ti ṣe ní àlàyé lásìkò tí wọ́n takò tó béèrè sí wípé pẹ̀lú bí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí yìí kí lẹ rò pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lè ṣe láti máa rí ọwọ́ mú bọnu ní gbogbo ìgbà àti gbogbo àsìkò níṣẹ́ ní Báyọ̀ Ọ̀nànúgà ló ṣe ní àlàyé wípé ṣé á má tanra wa iṣẹ́ kan ṣoṣo ní orílẹ̀-èdè Nàìjíríà kò yóò yàn mọ́ bẹ́ẹ̀ ni kò tó yàn jẹ o ó ní gbogbo àwọn tó bá jẹ èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ ìjọba àbí iṣẹ́ míì tó mú dání ó náà ò bá gbà wọ́n nímọ̀ràn wípé tó bá nílẹ̀ láàrin àwọn ọmọlédè Nàìjíríà kó tètè lọ mú oko dídá ní ọ̀kúnkúndùn ó nítorí bí bá ń dáko níṣe ni owó àǹràǹjẹ àràgbá àràwò ní tó ẹnu ń jẹ yóò tún dínkù lára àwọn ìnáwó tí ọmọlédè Nàìjíríà yóò máa ná nígbà tí ó ń gangan fúnra lára rẹ̀ tó bá ti ní oko tí ó ń dá ó ní bákan náà àwọn iṣẹ́ kan bẹ tá a lè máa gbélé wa ṣe lásìkò tá a bá ṣí ní ibi iṣẹ́ tí a yàn láàyò ó ní gbogbo eléyìí lẹ́ẹ̀kẹ́ ọmọlédè Nàìjíríà kí wọ́n ṣe àmúlò rẹ̀ torí pé lásìkò tá a wà ní orílẹ̀-èdè Nàìjíríà iṣẹ́ kan ṣoṣo tó ń do báyìí kò lè tó yàn jẹ bẹ́ẹ̀ ni kò yóò yàn fún ìdí èyí ìmọ̀ràn mi fún yín ni pé ẹ gbìyànjú láti wá sẹ́kún iṣẹ́ apá yín fídíò náà bẹ́ẹ̀nbì tá a ṣe àfihàn rẹ̀ fún wa lórí àlàyé Báyọ̀ Ọ̀nànúgà. It very difficult. What will you say to those people? Well, I will tell them that, for instance, if you a practical suggestion to them. If you are doing a job, let's say you are an office assistant and you are running the minimum wage or something, you must try to find something else to augment your income. You cannot live on one income. There are many times every time they call moonlighting.
people work in offices or they do so many jobs and they find that one line of income cannot sustain them. They need to find something else to augment it. If you have a farmland near you, cultivate it, grow your crops and so on, so they can reduce your expenses and so on. These are some of the things I think, practical things that people can do to survive the present economy. People just have to find solutions on their own to do this. Ẹ káàbọ̀ padà. Ó ṣeéṣe kí Miranda tó jẹ́ abẹnugan nílé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó yọwọ́ kúrò nínú jíjẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin náà, ṣùgbọ́n yóò ní àwọn májẹ̀mú kọ̀ọ̀kan èyí tí a yóò tẹ̀lé ṣáájú kí ìgbésẹ̀ ọ̀hún kó tó lè wáyé. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àti àwọn ìta ti mú wá sẹ́yìn lórí ìkànnì àrólé Baba 1010 TV tó tá wà yìí, níbi tá ti sọ mímọ̀ wípé lọ́jọ́ ajé tí a lò sẹ́yìn tí ń ṣe ọjọ́ 17 inú oṣù tá wà yìí, ó ní àwọn àjọ DSS tó jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ náà ṣe bẹ́ẹ̀ ya wọ ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó tó sì dáyan pọnyanrin sílẹ̀ nínú èyí tí wọ́n fi gbégidí ìjókòó ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún títí di àkókò tí kò ní gbèdéke àsìkò. ní í ṣe ní ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin náà ló wáá fi ohùn léde lásìkò tó ń bá àwọn oníròyìn ti ikọ̀ Vanguard tó ń bá wọn ní ìtàkùrọ̀sọ papọ̀. Ó ṣe ní àlàyé pé pẹ̀lú bí nǹkan ṣe rí yìí ní ilé ìgbìmọ̀ asòfin tí ara òrokùn tára kò sí ro adìyẹ lórí ọ̀rọ̀ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó, ó ní lóòótọ́ àti lódodo ó ní àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin ètí òǹkà wọn jẹ́ 36 ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe wípé àwọn ṣe àtìlẹ́yìn fún Mojísọ́lá Miranda Lasbati láti máa jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin lọ nínú àwọn 40 ọmọlé ìgbìmọ̀ asòfin tí wọ́n wà ní ibẹ̀. Ó ní ṣùgbọ́n o àwọn ti nílò láti padà jókòó láti ṣe ìpàdé ilé ìgbìmọ̀ asòfin kó tiẹ̀ tó di wípé a gbìyànjú láti sọ wípé kí Mojísọ́lá Miranda kó ṣe bẹ́ẹ̀ kó kúrò ní orí àléfà gẹ́gẹ́ bí abẹnugan. Ó ní lóòótọ́ àti lódodo Mojísọ́lá Miranda ó lè wú kó fínúfíndọ̀ láti kúrò gẹ́gẹ́ bí abẹnugan kó sì padà sí ipò tó wà tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí igbákejì abẹnugan ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó. Ó ní ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ojú egbò tẹ́lẹ̀ kó tó di pé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó lè wáyé. Wọ́n gbọ́dọ̀ jókòó ilé ìgbìmọ̀ asòfin. Ó ní sí ìjókòó ọ̀hún sì ní àwọn kò tí ì mọ ìgbà àti gbèdéke àsìkò tí yóò wáyé. Ó ní bẹ́ẹ̀ làwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ ni wọ́n ti ń dá sí ọ̀rọ̀ náà. Ó ní kódà gan wọ́n tún ti ráwọn aṣojú kan ní olúìlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá wá sí ìpínlẹ̀ Èkó láti wá pẹ̀tù sí aáwọ̀ tí ń ṣẹlẹ̀ lórí oyè abẹnugan ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó. Ó ní ó dá wọn lójú pé àwọn àgbààgbà ọ̀hún wọn yóò ṣe bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ náà yanjú láìpẹ́ yìí. Ó ní ó ṣeé ṣe lóòótọ́ ṣùgbọ́n májàmú tó gùn lé náà ni pé àwọn gbọ́dọ̀ jókòó ilé ìgbìmọ̀ asòfin láti lè jẹ́ kí Mojísọ́lá Miranda kó yọwọ́ jọsẹ̀ gẹ́gẹ́ bí abẹnugan nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó. Ikú yóò pa gbogbo àwọn agbésùmọ̀mí pátá torí kò sí ìdáríjì fún wọn rárá bí tí ń wù kó máa. Ọ̀gá àgbà fún àwọn ọmọ ogun ilẹ̀ yìí ló sọ èyí di mímọ̀. Ọ̀gágun pátápátá fún iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí oyún ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé ó ti fi ohùn léde báyìí nínú àsọyàn àti àsọdájú ọ̀rọ̀ níbi tó ti sọ dímọ̀ wípé àwọn tó jẹ́ agbésùmọ̀mí ní kọ̀rọ̀kọ́ndú orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn yóò ṣekú pa wọ́n táwọn yóò sì lé wọn tèfètèfè kúrò ní orílẹ̀-èdè yìí tí wọ́n wá ibòmíì gbà lọ nígbà tí ó ṣe àbẹ̀wò sí ibi tí wọ́n pè ní 35 Artillery Brigade ètò wà ní Alámọ̀lá tí ń ṣe Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. Ibẹ̀ ló ti ṣe àlàyé ọ̀hún wípé pẹ̀lú akitiyan àwọn ọmọ ogun ilẹ̀ yìí lórí wọ́n ṣe ń yọwọ́ kí là ń kó àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí táwọn da gbogbo orílẹ̀-èdè Nàìjíríà láàmú ní pàtàkì jùlọ ní gbogbo àwọn ilẹ̀ àríwá níbi tí ó jẹ́ pé ìbẹ̀rùbojo ó ní wọ́n fi ń gbé ilé ayé báyìí. Ó ní lásìkò tá a wà yìí o àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọ́n ti fi ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùmọ̀mí náà wọ́n ti fi janlẹ̀ nínú èyí tí wọ́n sì ṣe ní àlàyé wípé ọ̀gọ̀rọ̀ wọn ó ní òǹkà tí wọ́n ti jáde láyé ló ti lé kéńkà báyìí. Ó ní síbẹ̀
àwọn kò lè dákẹ́ àbí káwọn tó dáríjìn àwọn tó kù tí ọwọ́ kò tí bà onítúláàsì ni wọn yóò fi ikú ṣe ìfàjẹ àfitán bá ṣe bẹ́ẹ̀ ronú wọn tán sì ronú pìwàdà. Bákan náà ló tún mẹ́nu lé ìgbáyégbádùn àwọn ọmọ ogun ilẹ̀ yìí. Ó ní ó ṣe pàtàkì ká sọ̀rọ̀ lé lórí torí wípé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun rèé tí wọ́n fi ẹ̀yìn àwọn oníṣẹ́ láabi náà jẹlẹ̀. Ó ní ìgbáyégbádùn wọn ó ṣe pàtàkì a sì gbọ́dọ̀ mójútó lásìkò yìí. Ó wá fi ọmọ ẹ̀ wá sọ̀yà pé àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọn ò ní ráwọn ohunkóhun nípa bí ìgbésí ayé wọn yóò ṣe ládùn tí yóò sì lóyin lẹ́nu iṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n yàn láàyò. Wọ́n ní bí bàbá bá ti ṣe bẹ́ẹ̀ tó papòdà báyìí bàbá kú bàbá sì tún kù lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti yan aṣáájú mìíràn fẹ́gbẹ́ ọ̀hún lẹ́yìn ikú olóògbé Ayọ̀ Adébánjọ. Gẹ́gẹ́ bí ikú olóògbé náà bí ó ṣe ti ká gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire lára ní pàtàkì jùlọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re lápapọ̀ èyí tí ó papòdà tó sì ti ṣe ìkéde ọjọ́ ìsìnkú aṣáájú rere náà Ayọ̀ Adébánjọ. Níṣe ni ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún ó ní wọ́n ti wá fi orí oko sọ̀dúnrún tí wọ́n sì jókòó tán ṣe ìpàdé oníparí oṣù tí máa ń wáyé ní gbogbo oṣù kọ̀ọ̀kan èyí tí ó wáyé ní Ìsànyà Ọgbọ̀ ní ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti sọ di mọ̀ wípé àwọn ti yan ẹni tó jẹ́ Ọba Ọládípọ̀ Ọláìtàn gẹ́gẹ́ bí ẹni tí ó máa jẹ́ aṣáájú rere fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà lẹ́yìn ìpapòdà Ayọ̀ Adébánjọ. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àwọn aṣojú kọ̀ọ̀kan náà wá láti ìpínlẹ̀ 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ní gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí níbi tá a ti rí ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Kwara àti Ìṣẹ̀kírì ní ìpínlẹ̀ Delta. Ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ ọ̀hún Olóyè Ṣọlá Ẹbíṣẹ́ni àti alukoro Justice Fálóyè ó ní wọ́n jọ buwọ́lu ọ̀rọ̀ náà tí wọ́n sì fi di ìròyìn náà múlẹ̀ wípé àgbáríjọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re lápapọ̀ wọ́n ti buwọ́lu Ọba Ọládípọ̀ Ọláìtàn kó máa jẹ́ adarí fún ẹgbẹ́ ọ̀hún. Ọba Ọládípọ̀ Ọláìtàn ó ní wọ́n ní ó ti ń ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà láti bí ọdún 55 tó ti wà nínú ẹgbẹ́ ọ̀hún tó sì ti jẹ́ àkàkà ìmọ̀ye oyè nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re èyí tó sì sojú ẹgbẹ́ náà dáadáa ní gbogbo àsìkò yìí. Wọ́n ní fún ìdí èyí ẹja wogi tó tọ́ nínú igbó ká fi ṣe bẹ́ẹ̀ ká fi gbẹ́gbẹ́ dù ó ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ló jẹ́ ká yan Ọládípọ̀ Ọláìtàn gẹ́gẹ́ bí aṣáájú rere fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà. Oníṣègùn ìbílẹ̀ kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó ti rí ẹ̀wọ̀n ọdún 14 he lórí ẹ̀sùn pé ó gbìyànjú láti bá ọmọ ọdún 10 láṣepọ̀ ní ìpínlẹ̀ Èkó. Ilé-ẹjọ́ tó ń rí sí ìwà ìfipábániláṣepọ̀ àti àwọn ọ̀ràn mìíràn ní Ìkẹjà tí ń ṣe ìpínlẹ̀ Èkó òun ló mà ti ṣe bẹ́ẹ̀ dájọ́ fún oníṣègùn Ṣẹ́gun Ṣínà lẹ́ni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó gbìyànjú ó sì ta pàǹpà láti fi ipá bá ọmọ ọdún 10 kan láṣepọ̀ èyí tí wọ́n sọ dímọ̀ wípé ọmọ ọdún 10 ọ̀hún ó ní àrùn wárápá tí wọ́n sì mú lọ sí ọ̀dọ̀ oníṣègùn Ṣẹ́gun Ṣínà láti lè fún un ní ìtọ́jú tó péye gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ oníṣègùn ìbílẹ̀. Wọ́n ní ṣùgbọ́n sí ìyàlẹ́nu níṣe ni ó gbìyànjú láti bá ọmọ ọdún 10 ọ̀hún ní àjọṣepọ̀ ní ilé rẹ̀ kó tó di wípé àwọn òbí ọmọ náà wọ́n mọ̀ wọ́n sì ké gbàjarè tí wọ́n fi wá gbé lọ sí ilé ẹjọ́ láti ọjọ́ 4 nínú ọdún 2021 nígbà tí adájọ́ Rahman Oshodi tó ṣe àgbéyẹ̀wò ẹjọ́ náà dáadáa pẹ̀lú ẹ̀rí máa jẹ́ mìíṣó ó sọ nímọ̀ wípé ẹni tó jẹ́ oníṣègùn náà lórí ẹ̀sùn ìgbìyànjú láti bá ọmọ ọdún 10 tó ní wárápá náà ní àṣepọ̀ ó ní níṣe ni ó jẹ́ nǹkan ìbànújẹ́ pẹ̀lú bó ṣe jẹ́ pé tí wọ́n fi ìgbàgbọ́ wọn sí nínú ni oníṣègùn ọ̀hún láti wá ojútùú sí ìṣòro tí ọmọ náà ní ṣùgbọ́n tó tún fẹ́ ṣe bẹ́ẹ̀ dákún ìṣòro ọmọ náà ó ní fún ìdí èyí àwọn fún ní ẹ̀wọ̀n ọdún 14 gbáko lórí ẹ̀sùn ìgbìyànjú láti bá ọmọdébìnrin náà ní àjọṣepọ̀. Nínú ìròyìn tó tún fi ara pẹ́ èyí tí a mú wá yìí ó ní ti ìpínlẹ̀ Èkìtì níbi tí àwọn olùkọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ti rí ẹ̀wọ̀n ọdún 44 lẹ́ni tí wọ́n ní wọ́n fi ẹ̀sùn kàn wọ́n nípa ìfipábániláṣepọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ilé-ẹjọ́ gíga tó fi ìkàlẹ̀ sí Adó Èkìtì tí ń ṣe ìpínlẹ̀ Èkìtì ó ní ó ti ṣe bẹ́ẹ̀ dájọ́ ẹ̀wọ̀n ọdún 44 fún àwọn
fún àwọn olùkọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tá a ti rí Gbénga Àjíbọ́lá ẹni ọdún 43 àti Ayọ̀délé Ọláọ̀fẹ́ ẹni ọdún 52 gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ ní iwájú ilé ẹjọ́ náà. wọ́n ní ọ̀daràn àkọ́kọ́ tó jẹ́ Gbénga Àjíbọ́lá ó ní ó hu ìwà náà nínú oṣù kọkànlá ọdún 2019 ní Adó Èkìtì pẹ̀lú bó ṣe ní akẹ́kọ̀ọ́ rẹ̀ èyí tí ó ń kọ́ wọn ní ìmọ̀ ẹ̀rọ òyìnbó ìyún kọ̀ǹpútà tán sì sọ dímọ̀ wípé ọmọ ọdún 17 kan ó ní akẹ́kọ̀ọ́ tó fi ipá bá ní àjọṣepọ̀ ọmọ ọdún 17 náà tó ṣe àlàyé ọ̀rọ̀ ní iwájú ilé ẹjọ́. ó sọ dímọ̀ wípé lọ́dún 2019 ọ̀hún ó ní arákùnrin tó jẹ́ Gbénga Àjíbọ́lá yìí ló fún un ní owó tó jẹ́ 200 naira láti fi gbé ọ̀kadà káwọn pàdé ní agbègbè tí wọ́n pè ní Bank Road ní Adó Èkìtì tí ń ṣe ìpínlẹ̀ Èkìtì náà. ó ní kété tí òun dé ibi tó ti ní kí àwọn pàdé yìí kò pẹ́ kò jìnnà ó ní ọ̀daràn kejì Ayọ̀délé Ọláọ̀fẹ́ tó jẹ́ ẹni ọdún 52 lòun náà dé pẹ̀lú akẹ́kọ̀ọ́bìnrin tó ń jẹ́ ọmọ ọdún 15 nínú ọjọ́ kan náà ṣoṣo yìí. ó ní bí wọ́n ṣe jọ pàdé ní agbègbè yìí ó ní wọ́n mú àwọn lọ sí ilé ìtura kan èyí tí wọ́n sọ dímọ̀ wípé ó wà ní agbègbè Òkè Ìlá ní Adó Èkìtì náà. wọ́n sì gba ìyàrá ọ̀tọ̀ọ̀tọ̀ fún àwọn níbi tí àwọn olùkọ́ méjèèjì náà ti fi ipá àti ìkúùkù bá wọn ní àjọṣepọ̀ ní ilé ìtura náà. pẹ̀lú ẹ̀rí májẹ̀mú ìṣó tí ń bẹ ní iwájú adájọ́ Adéníyì Fámilónì ó sọ dímọ̀ wípé ẹ̀rí májẹ̀mú ìṣó yìí ó ń ṣe àfihàn pé lóòótọ́ àti lódodo ó ní àwọn olùkọ́ méjèèjì ó ní wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. ó sì fi ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó fi kàn wọ́n olùkọ́ méjèèjì níbi tó ti ní ẹ̀sùn àkọ́kọ́ ẹ fipá bá àwọn ọmọdé méjì ní àjọṣepọ̀. ẹ̀sùn kejì ẹ tún lo ọ́fíìsì yín tẹ́ ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Èkìtì ẹ lò ní ìlòkulò. ó ní fún ìdí èyí ìdájọ́ mi rèé. bẹ́ẹ̀ ni gbogbo wọn súnra kì láti gbọ́ ìdájọ́ tí adájọ́ Adéníyì tó fẹ́ mú wa nígbà tí ó lọ sọ́tún tó sì wò lọ sósì. ó ní fún ìdí èyí òun fún olùkọ́ àkọ́kọ́ Gbénga Àjíbọ́lá ní ẹ̀wọ̀n ọdún 22 gbáko lórí ẹ̀sùn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kàn án nígbà tí Ayọ̀délé Ọláọ̀fẹ́ tó náà ṣe bẹ́ẹ̀ tó gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 22 gbáko lórí ẹ̀sùn ìfipábámọ ní àjọṣepọ̀ àti lílo ọ́fíìsì ní ìlòkulò. àwọn ajínigbé náà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí níbi tá ti jí baálẹ̀ àti mọ̀lẹ́bí rẹ̀ gbé. wọ́n tún ṣe bẹ́ẹ̀ pa ọlọ́dẹ ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ ní agbègbè tápè ní alágbẹ̀dẹ ìjọba ìbílẹ̀ Akínyẹlé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn olùgbé agbègbè náà ti sọ dímọ̀ wípé àwọn ajínigbé ó ní wọ́n wọ inú ìlú náà tán sì jí baálẹ̀ inú ìlú alágbẹ̀dẹ àti ìyàwó rẹ̀ tó fi mọ́ àwọn ọmọ rẹ̀ tán jí wọn wọgbó àìmọ̀ lọ. ó ní kété tí ìròyìn náà dé ti gbọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn àti ọlọ́pàá tó fi mọ́ àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní wọ́n pa kìtìmọ́lẹ̀ tán sì tètè tẹ̀lé àwọn oníṣẹ́ láabi ọ̀hún nígbà tí wọ́n jọ fi èjì pẹ́ta tán jọ dá omi ìjà kaná. níṣe ni wọ́n sọ dímọ̀ wípé ọlọ́dẹ ìbílẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Òjó ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa lásìkò tí ìjà náà ti ń wáyé láàrin ikọ̀ àmọ̀tẹ́kùn ọlọ́pàá àti ọlọ́dẹ tí wọ́n kọjú ìjà sí àwọn ajínigbé ọ̀hún. níṣe náà sọ dímọ̀ wípé akitiyan sì ń lọ lọ́wọ́ láti ṣe àwárí àwọn ajínigbé náà kí wọ́n dóòlà ẹ̀mí àwọn ènìyàn tí ó ń bẹ ní àkàtà wọn. àmọ́ ṣá o wọ́n ti ṣekú pa ọlọ́dẹ ìbílẹ̀ náà níbi tí wọ́n ti jọ ń fi èjì pẹ́ta láti dóòlà ẹ̀mí àwọn ènìyàn náà. ìpínlẹ̀ Èkó láfimọ́ ṣe ìlọ báyìí fún ti àsìkò yìí níbi tí ọwọ́ ti ba arábìnrin tó ń da ilẹ̀ sí ibi tí wọ́n ní kò bófin mu tí kò sì tọ́ ní ìpínlẹ̀ Èkó náà. ní bus stop tán pè ní Mycom bus stop ní òpópónà Akówónjò Ẹgbẹ́dá ìpínlẹ̀ Èkó ní ọwọ́ ti ba arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Rebecca gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìmọ́tótó àyíká àti agbègbè ní ìpínlẹ̀ Èkó látẹni tó jẹ́ kọmíṣánná àfọ́rọ̀ agbègbè àti ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ ọ̀hún Tókunbọ̀ Wàhábù tó fi ìròyìn náà léde síta. ó sọ bímọ wípé arábìnrin Rebecca ó ní ó jẹ́ ọmọ ọ̀dọ̀ ilé arábìnrin kan tó pè ní
Kate ní ìpínlẹ̀ Èkó lẹ́ni tí wọ́n sọ dímọ̀ pé wọn ò ní ìwé ìdálẹ̀, wọn ò sanwó kólẹ̀ kó dọ̀tí, bẹ́ẹ̀ ni wọn ò sì níbi à ń da ilẹ̀ sí ní ilé wọn tó jẹ́ wípé ojú òpópónà ò ní wọ́n ṣe bẹ́ẹ̀ da ilẹ̀ náà sí, níbi tí ọwọ́ ti bà Rebecca báyìí tó sì ní àwọn ti fi páńpẹ́ òfin gbé àti ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ tó rán ní iṣẹ́ ìdálẹ̀ sí ojú ọ̀nà tí ò tọ́. Fídíò tiẹ̀ náà ń bẹ níbí táwọn fi ṣe ìdágbére fúnra wa báyìí. Where did you bring it from? What's your name? Eh? What's your name? What is your name? Okay. Demo? Have a less one. Good morning. Do you know her? Okay. From Loma. She was arrested and she said you are the one that asked her to dump the waste at the road margin. Okay. Do you know that is against the law? Janet. Your name? Kate. Okay. So the reason why we are here is just to ascertain the reason of bringing the waste to the bus stop. So we want to see your bin and we want to see your PSP receipt. That's it. Do you have a bin in this compound? Outside the compound. No bin. Okay. Can we see the receipt? Let's see the receipt. No. Kídùn kó pọ̀ ṣókí ọ̀nà ni ọbẹ̀ oge mọ̀dẹ́mọ̀gẹ́ kí fìlà máa kọjá ìpéǹpéjú oníyì ọmọlúàbí ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ó ní ẹṣẹ́ ọlọ́kẹ̀ṣẹ̀ ìtẹ̀ bá wa jẹ́ ẹkú àìbínú títí di ìgbà tátù padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a jọ wà yìí ó kọ́ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ó dàbọ̀ àkójúmọ́ lẹ́ẹ̀kan sí i.